wá mo ní bàbá nígbẹ̀jọ́ mo wówó lọ mo pàdé ọlá àti lọ́nà. It's your boy Nice and I'm hanging out with Bisi Ologe. Don't touch that guy. God bless you. Thank you. Ìbànújẹ́ gbà ní kí àwọn ọba tó jẹ́ pé wọ́n ń bá Ọlọ́run jókòó orúkọ Ọlọ́run ọba tó ráwa gangan kọ́ lọ́ba Ọlọ́run lọ́ba ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ tó jẹ́ pé ọba tó yẹ kó máa ṣojú tó yẹ kó máa sọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà tó jẹ́ pé òrìṣà ni wọ́n wá ń sọ àti gbóríṣà ga ẹ̀yin gangan lẹ̀ ń ṣojú Ọlọ́run ọba ṣùgbọ́n ìbànújẹ́ ni fún ọba tó bá ń gbé òrìṣà ga ju Olódùmarè ọba lọ. Ọlá wo là ń rí lára àwọn lénìí pásítọ̀ ó ní ọlá lára ju ọba lọ, àwọn àáfàá wọn ní ọlá lára ju ọba lọ. Ọlá wo ló dẹ̀ wà lára wọn ju ọlá Ọlọ́run ọba lọ? Ṣùgbọ́n wọ gangan tó wá ń jórúkọ Ọlọ́run ọba tí a ń pè ọ lọ́ba tá ń kí ọ bí wọ́n ṣe ń kí Ọlọ́run tá ń kí ọ ní kábíyèsí wá ní òòṣà lọ́mọ gbéga. Tó bá ti ń gbóòṣà ga ilé ọba yóò máa jẹ́ ìríra fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nígbà tó sì jẹ́ pé ẹni òòṣà lẹ fẹ́ máa gbéga. N tí ń jẹ́ ìṣẹ̀ṣe, n tí ń jẹ́ àbáláyé, n tí ń jẹ́ ìṣẹ̀ǹbáyé òun gangan lọ́lọ́run ọba, ilé ọba ló sì ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n tá ẹ bá ń gbóríṣà ga jù Ọlọ́run lọ, kò tí ì bàjẹ́ fún yín nísìnyí o, ipò ọba ó bàjẹ́ jù báyìí lọ. Tẹ́ ẹ bá sì kọ̀ntínú, tẹ́ ẹ bá túbọ̀ máa sọ́npò sàlẹ́mọ̀ gbéga jù Ọlọ́run lọ, ilé ọba nílé Ọlọ́run ọba, Ọlọ́run nìkan Olódùmarè òun làwọn ọba gbọ́dọ̀ gbéga. Yọ̀dà fún yín, àwọn aráàlú ni wọ́n wá gbé wọn náà ga. Èmi sọ tèmi o, a sì tún máa sọ láti ìlú Ìwó látọ̀dọ̀ ọba Abdulrasheed Adéwálé Akanbi, tèlú àkọ́kọ́ aláṣẹ lórí gbogbo òrìṣà pátá, aláṣẹ lórí gbogbo òrìṣà, àrólé Olódùmarè àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Bó bá wù yín ẹ tẹ̀lé, bó bá wù yín kẹ́yìn náà sọ. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.